Africa Content TV. Àwọn obìnrin tán gbóyún àlè fọ́kọ, kí ni ń fà, kí ló ṣẹlẹ̀, kí ni wọ́n rò débẹ̀. Bọ́ọ̀ bá bẹ̀rù ẹ̀dá láyé bẹ̀rù obìnrin. Allah. Alábò sí ẹ̀dá ò ti rálẹ̀ náà. Rálẹ̀ náà. Ìyàwó tó bá yé ọkọ jẹ́ múnáfíkí ẹ̀dá ò ti rálẹ̀ náà. Rálẹ̀ náà. Àárọ̀ àtọ̀sán lórí olórí tó ń yọ. Alábò sí ẹ̀dá ò ti rálẹ̀ náà. Alábò sí ẹ̀dá ò ti rálẹ̀ náà. Múnáfíkí ẹ̀dá ò ti rálẹ̀ náà. Àárọ̀ àtọ̀sán lórí tó ń yọ. Alábòsí ẹ̀dá ò ti rálẹ̀ náà. Kí ni tí mo bá dé lẹ́nìí? Ọ̀rọ̀ àwọn obìnrin tó ń gbóyún àlè fọ́kọ, gbóyún ọkọ fálè. Ẹ̀yin ọkùnrin ayé nǹkan mọ̀ ṣe. Àwa ọkùnrin ayé ẹgbọ́n náà ẹ̀yin obìnrin kí lẹ̀ṣẹ̀ wa gan, kí la ṣe fún yín gan. Allah. Ìgbésí ayé ọkùnrin ẹ̀dẹ̀ sọ di bí ìgbésí ayé bulldozer. Bẹ́ẹ̀ ṣe ń wọlé lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa bá mi like and share kẹ́ẹ̀dẹ̀ máa bá mi tẹ love and like. Ẹ máa bá mi share lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ọba mi ó dá orí bò yín. Amina. Ìgbésí ayé àwa ọkùnrin ó dà gẹ́gẹ́ bí bulldozer tó jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ ṣe títì bulldozer ni wọ́n ti sí pé kọ́mọ bulldozer ọ̀nà. Ọ̀fọ̀ àpáta ọ̀fọ̀ yanrìn wọ́n ṣe títì tán ojú ọ̀nà dáa tán ní abá páàkì bulldozer wọ́n ní tó bá kọjá lórí títì ń yọba títì jẹ́. Allah. Àwa ọkùnrin ayé tẹ́nàntì la jẹ́nu ayé. Òdìjọ́ tá a bá tó fura pé tẹ́nàntì ni wá lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ọmọ. À ń ṣe wàhálà nítorí wọn ni. Ọkùnrin ń tètè kú láyé nítorí wàhálà tá à ń ṣe lórí àwọn obìnrin ni. Allah. Ẹ máa dúró ẹrù tí ọkùnrin ń gbé sọ́pọlọ ni. Kó tó ro tòbí, kó tó ro tọmọ, kó tó ro tìyàwó, kó tó ro ti fámìlì ìyàwó, kó tó ro tọmọ. Síbẹ̀ náà bí ká tètè kú láyé ni lọ́dọ̀ majority obìnrin. Allah. Ọba tó ní wá gan-an téèyàn bá fẹ́ gbáyé tó fẹ́ ráyé ṣe bẹ̀rù nǹkan méjì. Bẹ̀rù Ọlọ́run ọba tó dá yàtọ̀run kó wá bẹ̀rù obìnrin. Allah. Kì í ṣe gbogbo obìnrin ló fi burú, àwọn obìnrin eré ń bẹ láyé. Àmọ́ bẹ̀rù Ọlọ́run bẹ̀rù obìnrin. Kí ló dé tí mo fi ní ká bẹ̀rù obìnrin? Nínú Al-Qur'an tọ́lọ́mbà lo adhimun. Alára sí Ọlọ́run lọ́lọ́run sọ pé adhim lọ́lọ́run sọ pé tóbi. Kùrìsíyù Ọlọ́run lọ́lọ́run sọ pé tóbi. Lẹ́yìn àga ọlá Ọlọ́run tọ́lọ́run ló tóbi. Kò sí tọ́lọ́run tó lo ó tóbi jù fún mọ́ lẹ́yìn ètè obìnrin. Allah. Al-Qur'an ni inna kaidakunna adhim. Inna kaidakunna adhim. Inna kaidakunna adhim. Gbogbo obìnrin tí ń gbóyún àlè fọ́kọ ọ̀rọ̀ kàn yín. Wá tẹ́tí kó gbódodo ọ̀rọ̀ lálẹ́ yìí. Ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé majority ọkùnrin ni wọ́n fọwọ́ ara wọn fà á tí wọ́n fi gbóyún àlè fún wọn. Wá gbọ́ reason tóbìnrin fi ń gbóyún àlè fọ́kọ tó o bá fẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹ. Allah. Inna kaidakunna adhim. Al-Qur'an ní obìnrin burú lété, wọ́n tóbi lété, wọ́n buhaya, wọ́n àràǹtà lété. Mo ka ìtàn kan tó bà mí lẹ́rù pé obìnrin mà burú o. Ó ṣẹlẹ̀ ní Dallas ní Texas. Arábìnrin kan ló gbé ọkọ ẹ̀ ó gbé lọ sí kóòtù. Ó ní kò tọ́jú ọmọ tó bí. Ntí wọ́n sì ń pè ní òfin children support pé ká tọ́jú ọmọ ká kí àfọ́mọ. Òfin tó ga ni o. Òfin tó burú ni. Tí wọ́n lè rán àyàn lẹ́wọ̀n anytime. Obìnrin yìí gbé ọkọ ẹ̀ lọ. Wọ́n ń pe ọkọ rẹ̀ yẹn, wọ́n ń pe orúkọ ẹ̀ ní mò ń bọ̀ máa rántí orúkọ ẹ̀ ń pè ní Barry Wallace. Lọ Google fún. Ọkùnrin tí wàá lọ ẹ̀wọ̀n ọdún 5. Wọ́n fún ní ẹ̀wọ̀n ọdún 10. Inú ẹ̀wọ̀n ọdún 10 tí wàá lọ ẹ̀wọ̀n ọdún 5. Allah. Kó tó wá ní information lọ́wọ́ á ní kí lọ́ọ̀yà òun ó rí fáìlì ẹjọ́ ń padà. Ọmọ tí òun ọ̀tọ́jú yẹn tóun fi dèrò ẹ̀wọ̀n òun fẹ́ test ẹ̀jẹ̀ rẹ̀ wò. Ta ló bí? Sóun lòun bí lóòótọ́ àbọ̀ òun jẹ́ ìyàwó níyà. Ní a bá lọ test ẹ̀jẹ̀ ọmọ ní a bá rí pẹ́ni tó ti ṣẹ̀wọ̀n ọdún 5 gan kọ́ lọ́lọ́mọ. Allah. Ká ẹ lè mọ̀ pé kì í ṣe àwọn Áfíríkà nìkan òyìnbó Amẹ́ríkà nu o. Ẹni tó ti ṣẹ̀wọ̀n ọdún 5 wọ́n ló ń kọ́ ló lọ́mọ.
ó sì ti ṣẹ̀wọ̀n ọdún 5 ọdún 5 nù gbèsè ayé ẹ̀ ó ti waste ẹ̀ kò dẹ̀ sí tóyìnbó fobìnrin yẹn ṣe wọ́n yà wádìí ta lọ́lọ́mọ ni tàbí kíjọba gba ọmọ nǹkan bẹ̀rẹ̀ sí ní tọ́jú ọmọ ẹ̀yin obìnrin ayé múnáfíkì ẹ̀dá ò ti rálẹ̀ náà alábòsí ẹ̀dá ò ti rálẹ̀ náà àárọ̀ àtọ̀sán lórí tòun yọ alábòsí ẹ̀dá ò ti rálẹ̀ náà. ẹ mọ kínní kan dájú tọ́rọ̀ bá dọ̀rọ̀ obìnrin ẹ̀wọ̀n tó burú jù láyé the worst prison in the world òní kéèyàn wà ní ìgbéyàwó tí ọ̀sáyọ̀ ìgbéyàwó tọkọ ya olóbu sán ìgbéyàwó tíyàwó ya alágbàkọ alágbàkàn tí wọn bá ń pè ta lọ́wọ́ àánú ẹ̀wọ̀n ó ń tàn ló yẹ kó náwó pé inú ẹ̀wọ̀n ló ń wà torí kò sáyọ̀ kò sí freedom kò sí dùnnú bó sórí ire tí ọba jẹmọ lọ́wọ́ náà nù. anabi ló máa ń ṣàdúrà kan anabi ní Allahumma inni a'udhu bika min imra'atin tusayibuni qabla al-masib. sallallahu alayhi wa sallam. anabi ní ọlọ́run mi ò mo bẹ̀ẹ́ pẹ̀lú orúkọ rẹ tó fi ń jẹ́ ìwọ. inni a'udhu bika min imra'atin tusayibuni qabla al-masib. ọlọ́run mi là mí tí bá ń bọ̀ níwájú mọ́jẹ́ ń pàdé ẹ̀ bí bá ń bọ̀ lẹ́yìn gbé jìnnà sí mi. ọlọ́run mi là mí níbi ìyàwó tí a jẹ́ kí n di arúgbó ọ̀sán gan nígbà tí ò tí ì tó time kí n darúgbó. ìyẹn túmọ̀ sí pé ànábì mọ̀ pé obìnrin lè sọ̀yàn darúgbó fìtínà gbogbo ayé bó ṣe lè wù kó burú tó kò tó fìtínà tìyàwó. Al-Quran ni one of the primary objectives of Almighty Allah tọ́lọ̀ ń fi ní ká máa fẹ́ yàwó litaskunu ilayha in order to attain peace nítorí ká lè bá a nísinmi ọkàn ká lè nídùnnú lọ́lọ́ ń fi ní ká máa fẹ́ yàwó. tíyàn bá wá fẹ́ yàwó láyé tí ò sí dùnnú tí ò sí balẹ̀ ọkàn kò wọ́ọ̀tì tó yẹ ká pè ní marriage. ẹ̀yin obìnrin ayé ẹ dákun ẹ bẹ̀rù Ọlọ́run. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ni ayyuma imra'atun adkhalati ala qawmi ma laysa minhu falaysat min Allahi fi shay'in walan yadkhula Allahu al-janna. sallallahu alayhi wa sallam. anabi ni ayyuma imra'a èyíkéyìí obìnrin adkhalati ala qawmin tó lọ gbé oyún tí kìí ṣe ti ìran kan tó lọ ti bọnú ìran yẹn ọkọ kọ́ ló lóyún ó gbóyún wálé ọkọ kọ́ ló lọ́mọ ó gbọ́mọ sí lọ́dọ̀ èyíkéyìí obìnrin tó bá dán wò anabi ní falaysat minallahi fi shay'in kò ní ládàá kan tí ó gbà níwájú Ọlọ́run bó kírun ó ń kírun ṣeré ni lọ́wọ́ tó ṣeun bó gbààwẹ̀ ó gbààwẹ̀ ṣòfò bó yọ zaka ó yọ ṣòfò anabi ní falaysat minallahi fi shay'in kò ní kankan tí ó gbà tó bá dọjọ́ gbèǹde kìyàmọ̀ bó ṣe lè wù kó ṣe wàhálà tó láyé anabi ní kò tún ní jẹ́ ni tí ó gbóòórùn àlìjánnà. sallallahu alayhi wa sallam. ẹ̀yin obìnrin ayé kí ló dé táyé lè tó báyìí. arákùnrin kan ni wọ́n sọ wọ́n ló ó fẹ́ yàwó ó bímọ 4 nígbà èèyàn bímọ 4 láàrin ọdún 15 tó wá jẹ́ pé gbogbo ọmọ tó bí kò sí kankan bẹ̀ tó jẹ́ tiẹ̀ a single one ẹyọ ọdún 15 kù nínú ọdún tọkùnrin fi lè bímọ. bákùnrin ó bá bẹ̀rẹ̀ ọmọ bíbí ẹ já pé láti the age of 15 èyí tó dáa jù ní from the age of 20 gẹ́gẹ́ báwọn ní sáyẹ́nsì ti wí gbogbo ọjọ́ tọkùnrin lè fi produce ní tó dáa ó pẹ́ tán yányán láàrin 55 sí 65 ọkùnrin ti tán ó ti finish obìnrin ló ti finish láti the age of 45. Allah. nínú ọdún yẹn ẹ yọ 15 kúrò nínú 55 kí ni yóò fún yín 40 nínú 40 tí ìbá wá fi wá bímọ tí ìbá fi reproduce láyé kéèyàn tó wá yọ 15 dànù ń bẹ̀ kí ló wá kù wọ́n. ẹ̀yin obìnrin ayé alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà múnàfíkì ẹ̀dá ò ti ra lẹ́nà àárọ̀ àtọ̀sán lórí tòun yọ alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. tẹ́ ẹ bá wá fà lọ ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share 20 times ọba mi ó da oore tọ́pọ̀ bò yín. àmín. tá a bá wá fà lọ tá a bá fà á bọ̀ okùn òní gògògògò kó má ní nǹkan tó fà á. kí ló fà á táwọn obìnrin tí wọ́n fi corrupt débi tán gbóyún àlè fọ́kọ
tán ń gbóyún ọkọ fálè. Ẹ wò lápèjúwe àwọn obìnrin kan bẹ̀ láyé téèyàn bá fẹ́rù wọn ń tọ̀ ń fi àgbákò. Àwọn obìnrin tí wọ́n ní high libido. Àwọn obìnrin kan bẹ ọkùnrin kan ò lè tẹ́ lọ́rùn láyé. Ọkùnrin tí ó bá bárú ẹ̀ lò pọ̀ tí ó tẹ́ lọ́rùn yóò jẹ́ ọkùnrin tó jẹ́ pé òun náà katapila ọkọ̀ òkè ní hànàmànà. Tírú obìnrin bẹ́ẹ̀ bá lọ tó bá lọ bọ́ sọ́wọ́ ọkùnrin tó weak bẹ́sù ọ̀ràn lọ́wọ́ òun náà ọ̀ràn rẹ̀ lọ́wọ́. Allah. Kò sí ẹni tí ò ní gbà pé kọ́ bó ń lò pọ̀ yóò mọ sáàchì fún bóyá òun ò rè tí ó ṣe déédéé tòun. Nǹkan méjì ní máa ń fà á tí libido obìnrin fi máa ń high. Ọ̀kan bẹ tó jẹ́ natural bá a ṣe dá testosterone tí ń rọ̀nù lára ẹ̀ bá a ṣe dá kẹ́míkà yẹn pọ̀ ju bó ṣe yẹ lọ yóò máa wá ọkùnrin kó wá bò ń lò pọ̀ ni. Àwọn obìnrin kan bẹ tọkùnrin ọba bá lò pọ̀ lójúmọ́ kò ní gbádùn kó dàbí ń ṣe nǹkan oṣù lọ́wọ́. Allah. Àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn yẹn dókítà lè tọ́jú tí wọ́n lè fún lóògùn tó lè gbádùn. Àwọn kan bẹ tó jẹ́ pé society ló corrupt wọn ó ti wá di natural mọ́ lára níbi títí ń kiri kílọ̀bù títí mú gbọ́sẹ̀ gbogbo ẹ̀ ó ti ara ẹ̀ ti wà adapted to kún wọn sàmọ́ bá lò pọ̀. Ọkùnrin tó bá fẹ́rù ẹ̀ ó fẹ́ àgbákò. Ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun lobìnrin tàlìjànú ń dà láàmú. Àwọn obìnrin kan bẹ tó jẹ́ pé sí ọwọ́ àlìjànú ni o àlìjànú ní bá a lò pọ̀ tó bá dojú ayé bí ó bá ti rí ọkùnrin méjì kó bá lò pọ̀ lójúmọ́ kò ní gbádùn. Tó bá ti fẹ́ obìnrin tí libido rẹ̀ bá ti ga jù ó ṣeéṣe kó o bímọ mẹ́jọ kó o má rí kankan bẹ̀ tí ó jẹ́ tiẹ̀. Allah. Torí yóò máa wà kiri ni kò ní gbádùn bí ó bá rí ṣe bí wọ́n gan wà nírìn àjò ibẹ̀ lọ́kàn rẹ̀ ó wà pé àgbákò obìnrin yìí sí òtítọ́ ní yọ jáde báyìí. Àfikọ́ ọbẹ̀ lọ́hùn kọ́lọ́hún ó lé àlìjànú kù lára ẹ̀. Number 2 ntí fà á táwọn obìnrin fi gbóyún àlè fún ọkọ. Àwọn obìnrin kan bẹ̀ láyé tóbìnrin bá ti ní multiple sex àlè kan àlè méjì àlè mẹ́ta kò ní mele tí ọ̀dọ̀ mọ́ ń bẹ̀. Àwọn oní sáyẹ́nsì ayé àwọn oní gynecologist wọ́n jẹ́ ká gbàgbọ́ pé láàrin oṣù kan ọjọ́ tí obìnrin ní àǹfààní láti fi lóyún níbẹ̀rẹ̀ nígbà research bẹ̀rẹ̀ wọ́n kọ́kọ́ ní ọjọ́ 5 ni. Ìgbà tó yá wọ́n ní kì í sọjọ́ 5 mọ́ o. Àwọn ti tún ṣèwádìí sí gbogbo tóbìnrin fi lè lóyún kò jújọ́ 3 lọ láàrin oṣù kan. Nígbà tó yá wọ́n tún ní rárá ọjọ́ kan ni. Nísìnyí ibi tí research bá dé láàrin oṣù kan obìnrin láǹfààní àti lóyún láàrin wákàtí kan péré. Láàrin wákàtí kan àmọ́ kí ni ń jẹ́ kóyún ó dúró nǹkan ọmọkùnrin tó dà sára ìyàwó ẹ̀ ó lè lo 4 days semen sperm ó lè lo ọjọ́ 4 lára obìnrin kó tó di pókú. Ètò túmọ̀ sí pé tó bá kú ó kọjọ́ 4 tí ovulation rẹ̀ ó bẹ̀rẹ̀ kíní yẹn sì lè dọmọ. Tó bá jẹ́ pé kújọ́ 4 ni wọ́n bá lò pọ̀ ó sì lè dọmọ. Tó bá wá rí bẹ́ẹ̀ ó miscalculate ovulation tó wá yàtọ̀ síra wọn. Àwọn obìnrin kan bẹ eléyìí tó common ni pé lẹ́yìn ọjọ́ 10 tó ti ṣe menstruation tó ti bẹ̀rẹ̀ menstruation tàbí tó ti parí ẹ̀ láàrin yẹn ovulation bẹ́ẹ̀ kì í ṣe gbogbo èèyàn lọ́wọ́ kì fún un. Àwọn obìnrin kan bẹ tó bá ṣe parí menstruation lẹ́nìí sáyẹ̀nsì ọmọ tí ń fa dọ̀la bọ́lọ̀ ń ṣe dá àwọn nu àsìkò tí ẹ́ẹ̀gì rẹ̀ ò tí ì mature ẹyin tó jáde lẹ́yìn menstruation kò tí ì mature àtọ́ àsìkò yẹn gan lòun ò lóyún. Allah. Àwọn obìnrin kan bẹ ìgbà tí ẹ̀gì yẹn ti mature tán tó ti overripe tó ń retí kó bàjẹ́ kó di ẹ̀jẹ̀ bí wọn bá súnmọ́ obìnrin míì lọ́kọ̀ọ́lá tí ó menstruate yóò doyún sáyẹ̀nsì dẹ̀ ní naturally kò yẹ kó doyún. Tó bá wá rí bẹ́ẹ̀ irú obìnrin tó bá wá ní multiple sex ọkùnrin lọ́tún ọkùnrin lósì ìpìkọ́ ọmọ àlè ọ̀pọ̀ nínú ilé ọkọ rẹ̀ kò sí ọgbọ́n tí wọ́n rí dá sí. Allah. Number 3 àwọn obìnrin kan bẹ̀ láyé ẹ̀yin obìnrin alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Lẹ́nà múnáfíkì ẹ̀dá ò ti ra lẹ́nà. Àárọ̀ àtọ̀sán lórí tòun yọ. Alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. Àwọn obìnrin kan bẹ nínú àdánwò tí ń bẹ lára tiwọn oyún ẹ̀sìn kì í gbà kéèyàn ṣẹ̀wọ̀n. Bóyá àbúrò ọkọ ẹ̀ ló fún lóyún bóyá ọmọ ìyá ẹ̀ gan tàbí ọmọ ìyá bàbá ẹ̀ ìyẹn káyé rẹpẹtẹ láyé òde òní. Àwọn òbí mi gan àrẹ́ǹjì ẹ̀ àwọn ọmọ alákọ̀wé kan bẹ wọ́n ti lẹ̀pọ̀ láti kékeré àwọn òbí wọn jáde àwọn ọmọ tán ń gbé quarters àwọn ọmọ yìí kò sí tí wọn ọmọ lórí íńtánẹ́ẹ̀tì kò sí ààpù tí wọn ò lè wò lórí íńtánẹ́ẹ̀tì
wọ́n bẹ̀rẹ̀ sí try rẹ̀ wọ́n rí fíìmù ìbálòpọ̀ wọ́n fi ń dánra wọn wò oyún dé òbí ọmọ tí wọ́n ṣe wọ́n sáré àrẹ́ǹjì ilé ọkọ túláàsì fọmọ yẹn kásìrí ọmọ bàtù tó bá wá bímọ náà á ṣòro já torí bí ọba jọ kẹ́yìn díẹ̀ tàbí kọjọ táyé yóò sì jà àwọn òbí rẹ̀ bàbá ọmọ sọ yìí pé àwọn fámìlì yẹ ẹ lọ́wọ́ àlọ́ àwọn kan bẹ bẹ́ẹ̀ ìdí kan nìyẹn tó jẹ́ pé oyún ẹ̀sìn kì í gbà kan sẹ́hun tó bá ti rí bẹ́ẹ̀ wọ́n sábà ti mọ́kùnrin míì lọ́rùn ni àwọn rísìn míì tó tún máa ń fà tí wọ́n fi máa ń gbóyún àlè fọ́kọ obìnrin míì bẹ tó ti kọ́kọ́ rẹ̀ sílẹ̀ ìgbà tó kọ́kọ́ sílẹ̀ tán ó ti bẹ́ lòmíì sá lọ ló wá gbúrò pé ọkọ mọ̀ ti dolówó òjijì mílíọ̀nù mọ̀ ti dé obìnrin yóò yá dànù owó ni yóò yá dànù gbogbo ọ̀nà ni ọ̀wà tí ó fi kan ọkùnrin lára ó fẹ́ padà sílé ọkọ rẹ̀ oyún sì ti dúró sára ọkọ tọ̀hún gan ọmọ pé oyún ti dúró ńlọ́mọ yóò fi pamọ́ ni yóò gbàgbọ́ pé oyún yìí gangan lòun nídìí láti dèrò òun mọ́lẹ̀ tó bá tiẹ̀ lè dọ́dọ̀ ọkùnrin yẹn tó bá gbé súnmọ́ tó bá ìsúnmọ́ pẹ́rẹ́ òun ló lóyún yóò ti oyún sí lọ́rùn ni nítorí pé gold digger ni kò fẹ́ràn ọkùnrin yẹn owó ló bá wá ẹ̀yin obìnrin ayé ìbá yín 1 million alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà múnàfíkì ẹ̀dá ò ti ra lẹ́nà àárọ̀ àtọ̀sán lórí tòun yọ alábòsí ẹ̀dá ò ti ra lẹ́nà. àwọn obìnrin kan bẹ ọ̀tọ̀ lọkùnrin tó nífẹ̀ẹ́ tó fẹ́ fẹ́ tó mọ̀ pé wọ́ọ̀tì ẹ̀ ó ní gbogbo quality ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa bá mi tẹ like and love kí ni yẹn ń já wálẹ̀ ẹ máa bá mi tẹ like and love